Ẹ káàbọ̀ sí orí ètò wa lónìí. A sì dúpẹ́ pé ẹ darapọ̀ mọ́ wa. Ṣé ẹ ti rí fídíò tí a fẹ́ fi wọ̀nyí? Ẹ bá wa wò ó pẹ̀lú àkíyèsí bí a ṣe ń ṣàgbéyẹ̀wò ìtàn pàtàkì kan tí a sì ń ṣí àwọn kókó kan síta tí ọ̀pọ̀ ènìyàn lè má tíì mọ̀. Kí a tó bẹ̀rẹ̀, ẹ jọ̀wọ́ ẹ fi ìfẹ́ yín hàn sí ìkànnì wa nípa fífẹ́ràn fídíò yìí, kí ẹ sì ṣe alábàápín èyí tí òyìnbó ń pè ní subscribe. Kí ẹ tún tan ìkìlọ̀ notification sílẹ̀ kí ẹ má bàa pàdánù àwọn ìtẹ̀jáde wa tó ń bọ̀. Ní báyìí, ẹ jẹ́ kí a wo fídíò náà pọ̀ kí a sì rí ohun tó ṣẹlẹ̀. Ẹ̀yin olólùfẹ́ iléeṣẹ́ Kásùnkájí, ẹ káàbọ̀ padà lẹ́ẹ̀kan sí ẹ lọ́jọ́ tòní. Sábàlá àkójọpọ̀ ìròyìn wa níbi tá a ti máa mú àwọn ìròyìn lágbo àwọn òṣèré tíátà, olórin, àwọn gbajúmọ̀ nílùú lórí bó ṣe ń lọ lẹ́ka bí àwọn tá a máa ń yọ àwọn ìròyìn lórí bó ṣe ń lọ ńbẹ̀ tá a máa yọ gbogbo ẹ̀ wá sí etí ìgbọ̀yìn. Gẹ́gẹ́ bí ìṣe wa, ẹ dákun ẹ máa bá mi kálọ lọ́jọ́ ti tòní. Kí lẹ àwọn ohun tí mo tún kó wá sétí ìgbọ̀yìn ní ọjọ́ ti tòní? Kódà ìròyìn ayọ̀ náà ní kọ̀kọ́ fi wọlé látàrí bí ìdùnnú ti ṣubú láyọ̀. Congratulations lọ́tùn, congratulations lósì, ẹ kú oríire ń bí, ẹ kú oríire lọ́hùn-ún náà ni ó ń wọlé wá fún bàbá wa Ọọ̀ni ti Ilé-Ifẹ̀, ọba Adéyẹyè Ẹnìtàn Ògúnwùsì, látàrí bí olórí rẹ̀ ńkọ́ ìyẹn Olúwatósìn ńkọ́ ti finú ṣoyún tó sì bí ọmọ obìnrin làǹtìlanti. Tí a ò bá gbàgbé pé ní nǹkan bíi oṣù karùn-ún ọdún yìí náà ni a ti gbọ́ ọmọ ilẹ̀-èdè Nàìjíríà gbogbo àgbáyé pátá ṣé ìbá bàbá wa Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ yọ ayọ̀ ti ìbejì wọn eléyìí tí olórí Ajíbọ́lá Mariam ńkọ́ eléyìí tí ó sọ̀ láyọ̀ kalẹ̀ fún ìdílé náà. Bẹ́ẹ̀ ni ìròyìn tí wọ́n sì yọ wípé ìyá wa olórí Olúwatósìn ńkọ́ náà tuntun finú ṣoyún tó sì ti bí ọmọ rẹ̀ làǹtìlanti kalẹ̀ fún ìdílé bàbá wa Ọọ̀ni ti Ilé-Ifẹ̀. Ẹlẹ́ẹ̀mú kí ẹ kú oríire lọ́tùn, ẹ kú oríire lósì ńkọ́ máa wọlé fún ìdílé bàbá wa Ọọ̀ni ti Ilé-Ifẹ̀. Àmọ́ kí ló táwọn èèyàn ní sọ, ẹja jọ̀gbọ́n méjì mẹ́ta nínú rẹ̀. Ọkùnrin kan rèé torúkọ rẹ̀ ń jẹ́ Adémọ́lá Top, ó ní this baba no dey rest for the other room matter at all. Èmi bẹ́ẹ̀ torúkọ rẹ̀ jẹ́ Olúwadámilọ́lá sọ wípé babies na water o for Ọọ̀ni side. Ẹlòmíì bẹ́ẹ̀ torúkọ rẹ̀ jẹ́ Akko Edet sọ wípé it is season of babies for the Ọọ̀ni, it is well lo, what God cannot do does not exist. Ẹ jẹ́ fi ìkọkù kíkan torúkọ rẹ̀ jẹ́ Justina sọ wípé the machine king has done it again. Ẹ̀yin tẹ̀mí àwọ̀ ẹ má jẹun pẹ́ńbẹ̀ o. Mo pọ̀ bẹ́ẹ̀ kíákíá mo bá gba ìròyìn mú o lójú òpó very dark man o látàrí bó ti pè fọ́nrán lédè tó sì ń pé ẹ wò ó kì í kú ṣe pé kò yẹ ká ẹ rójú mi ìyẹn níbi tí ìgbéyàwó Bella eléyìí tó milẹ̀ títì lópin ọ̀sẹ̀ tó sì jẹ́ wípé gbogbo àwọn gbajúmọ̀ látòrí àwọn òṣèré tíátà ní o, àwọn olórin o, àwọn tó gbajúmọ̀ nílùú lórí ẹ̀rọ ayélujára, kódà gbogbo ènìyàn báyìí ló péjú pésẹ̀ náà ni bàbá wa very dark man kan náà bá ṣàlàyé ọ̀rọ̀ tí wọ́n sì pé wo ẹ̀yin yẹn ti mọ̀ wò kódà pé rójú mi ń bẹ̀ kódà èmi náà pàtàkì láwùjọ, kódà mo ra aṣọ 1 million naira báyìí náà ni wọ́n ta aṣọ ẹbí fún mi ní àmọ́ o kẹ́ ẹ máa gbọ́ ìdíkan rẹ̀ ò tí mi ò fi sí ń bẹ̀ náà ni wípé ṣe rè lọ́wọ́lọ́wọ́ báyìí o ṣe ẹlẹ́mi àtàwọn ọlọ́pàá ìpínlẹ̀ Èkó pé àṣọ̀rẹ́ ara lásìkò tá a wà yìí o tó sì jẹ́ wípé wọ́n ń lépa mi o, wọ́n ń lépa ẹ̀mí mi tó sì jẹ́ pé bí mo bá ṣèṣì wọ ìlú Èkó kódà wọ́n lè yí ohun tí èsè tèmi wọ́n lè yí mọ́ mi lẹ́sẹ̀, wọ́n lè dọdẹ mi náà tó jẹ́ kẹ́mi náà lè lò ó tó sì jẹ́ ìjókòó síbi tí mo wà pé etí rẹ̀ sì ń kú jẹ́ rẹ̀ sì lè mi ṣé ti patí kódà yín rẹ̀ patí mi lọ bẹ́ẹ̀mi bá sàmú bẹ́ẹ̀ ó ti dájú wípé ọ̀pọ̀lọpọ̀ patí báyìí náà ni yóò tún ṣúyọ lẹ́yìn tí Bella àti Davis pé kó máa dàbí ẹni wípé kì í ṣe pé mi náà pàtàkì o lẹ́sẹ̀ rójú mi bẹ̀ pé náà mo ṣe sọ fún yín pé kódà mo pàtàkì mo ra sọ kódà àmọ́ ọ̀rọ̀ ti rí
bó ṣe rí ni o àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ń gbọ́dọ̀ tẹ ìlú Èkó lásìkò tí mo wà bí mi bá dán wò pẹ̀rẹ̀ kódà ọ̀rọ̀ ó lè já síbi tí ò yẹ náà lè jẹ́ ìjòkó mi o ní mo fìdí mi lé ilé o tí ìsìnkú bẹ́ẹ̀ o náà ní káwọn èèyàn wọn sọ pé bàbá wa ẹ dákun o ẹ̀yà wọn máa bẹ̀rù àwọn ọlọ́pàá bí àwọn ìjà àwọn kan wà tó jẹ́ pé ẹ lè mọ̀ àtẹ̀fíwádìíra yín mọ́lẹ̀ bá pé kó mọ̀ lọ jẹ́ ohun tí àrò ẹ wò kí lohun tí àwọn èèyàn sọ. Ẹnìkan rèé torúkọ rẹ̀ jẹ́ Esemo Raphael ó ní I remember when VDM said Jarvis shouldn't take Bella back after the car accident pé bàbá àwọn ẹlẹ́tẹ̀ ń sọ yìí gbà kan mọ̀ wá dáadáa ń pé kí Jarvis mọ̀mọ̀ gba Bella padà pé ẹ̀yin kan náà lẹ́tí wá pé kìnìkan pé tọ́ ọ̀rọ̀ ọ̀hún ó sọ sínú lẹ́nu o èmi ìtọ́rúkọ rẹ̀ ń jẹ́ Mr. Odo sọ wípé you dey fear I no know say e get the area wey you no dey go tọ́ èmi ìbá ìtọ́rúkọ rẹ̀ ń jẹ́ Lulu sọ wípé very dark man you dey fear abeg no fall rattle hands o they are looking up to you. Well, very dark man lápá ọ̀dọ̀ tiẹ̀ ló pé èmi bá Jarvis àti Pella mo bá wọn yọ̀ tí mo sì ń ṣàdúrà fún wọn pé láyọ̀ báyìí lágbọ́ tí Pella tí Jarvis nǹkan tí ó bí oyún inú rẹ̀ o tó sì jẹ́ pé láyọ̀ báyìí ni ó sọ ìgbéyàwó wọn nǹkan yóò kalẹ̀ o wọ́n bára wọn pẹ́pẹ́pẹ́ wọ́n sì lóra wọn gbogbogbò pé inú òun dùn sí o òun fọwọ́ sí òun fẹsẹ̀ sí ó kàn jẹ́ wípé ẹni tó ń ṣe àjọṣepọ̀ tí ń bẹ láàrin òun o àtàwọn ọlọ́pàá ìpínlẹ̀ Èkó náà ni òfin bẹ́ẹ̀ dánmọ́rán ní àsìkò yìí o tó jẹ́ kó òun ó jókòó sílé. ẹ wo ẹ̀yin tèmi ẹ jẹ́ n kú òǹbẹ ẹ jẹ́ n tètè yára mú ìròyìn mìíràn wá fún yín bàbá pẹ́ lórí mi èsìkèsì báyìí àmọ́ àǹfààní ń bẹ náà ló jẹ́ ń gba ojú òpó Starblog lọ kí ló tí mo tún bá ń bẹ kódà kọlọ́hún dákun ṣàánú wa lẹ́lẹ́dẹ̀ Nàìjíríà ni o ọ̀rọ̀ àkàrà yìí mọ̀ ló kàn tí ò tán lẹ̀ o kí ló ń ta àtúbà bọ̀ mínísítà fọ́rọ̀ ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà wà yìí ni o ìyẹn mínísítà Muhammadu Badaru Christopher Musa bàbá ọ̀nà bá ṣe kọ orúkọ ọmọ gbàgàdà bẹ́ẹ̀ náà ni mo ṣe kà á tà kí ni bàbá sọ ó ní ẹ wò ẹ jẹ́ tẹ́lẹ̀ ẹ mọ́ tẹ́ńbẹ́lú àwọn òwòkòwò kéékèèké o bí àkàrà kátàkàrà pé ìyá tó bí lọ́mọ kódà ìyá mi ó tàkàrà tàkà mú báyìí ló fi rán mi tí mo dúró wájú yìí náà ni mo fi dèèyàn tó sì jẹ́ pé òun ni wọ́n fi ran bàbá mi lọ́wọ́ tó fi bá wa tó lé tó fi tí gbogbo wa fi jẹ́ èèyàn tàfi jẹ́ ọlọ́lá tàfi jẹ́ èèyàn lọ́jọ́ láwùjọ pé òun sọ eléyìí o nítorí bí àwọn èèyàn ti gba ọ̀rọ̀ tí ìyá wa first lady nǹkan ìyẹn aṣòfin Rẹ̀mí Tinubu ọ̀rọ̀ tí wọ́n sọ lọ́jọ́ ìjọsìn tí wọ́n pé ẹ mọ̀ ń ta mọ́ ẹ mọ̀ ń ta àgbàdo ní ọ̀rọ̀ ń sí àyè àwọn lẹ́nu bí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan wọ́n ti gbàrọ̀ náà bí ẹni gbàgbà ọtí pé kò má ń ṣàmọ̀ràn tó burú o pé kódà mi gẹ́gẹ́ bí ẹnìkan tí mo dúró wájú yìí o ìyá mi tàkà ó tàkà mú sí o náà ni mo fi jẹ́yàn ni mo fi dọ́lọ́lá pé ẹ yé mọ́ fojú kéékèèké wo àwọn òkòwò yìí ẹ yé mọ́ tẹ́ńbẹ́lú àwọn òkòwò yìí pé owó ń bẹ ń bẹ ọlá ń bẹ ń bẹ ọ̀rọ̀ ń bẹ ń bẹ yẹn èèyàn ẹ wò ó bàbá sọ̀rọ̀ lásìkò ìdánilẹ́kọ̀ọ́ kan lẹ́yìn tó wáyé nílùú Àbújá fáwọn aya àti àwọn opó àwọn ológun níbẹ̀ náà ló ti ń fi ọ̀rọ̀ ọ̀hún kan ló ti fi ń gbà wọ́n lámọ̀ràn tó sì pé ẹ̀yin èèyàn ẹ wò ó àwọn òkòwò kéékèèké tẹ̀ fojú sí tẹ̀ fọkàn sí tẹ̀ ṣe bí ẹni wípé ra àwọn iṣẹ́ bí eléyìí wọn ṣe rí mọ̀yàn láwùjọ lè dèèyàn látàrí ó ní rárá o òun ò fira àwọn sí àpẹẹrẹ ò ìyá àwọn tàkà bẹ́ẹ̀ ló tàkà mú ẹ̀yin èèyàn ẹ̀kọ́làpọ̀ ló jẹ́ kẹ́kọ̀ọ́ kọlà owó ń bẹ ń bẹ ọ̀la ń bẹ ń bẹ ọ̀rọ̀ ń bẹ ń bẹ àmọ̀ràn tó dáa báyìí náà ni ìyá wa first lady nǹkan náà ni wọ́n ti fún yín o ọwọ́ kù sí i lọ́wọ́ bẹ́ẹ̀ gbà ó bẹ́ẹ̀ sì ní gbà á ẹ wò ó kí lóhun tí àwọn èèyàn sọ ẹnìkan rèé tórúkọ rẹ̀ ń jẹ́ Dr. Ebenezer Uche ó ní why did you not follow your mommy line of business? Bó bá ń bẹ̀ẹ̀bẹ̀ tọrọ ń bẹ̀ẹ̀bẹ̀ tọ́lá sì ń bẹ̀ẹ̀bẹ̀ ẹ̀mí ló dé bàbá wa tẹ̀yìn wá ń sí ológun kété wá ṣe pé ológun lásán kódà ẹ ti ti dórí ipò ẹ ti di Minister of Defence ẹ wá pé káwọn ọmọ taka ká máa taka ń pè é gbogbo ìlú ni ó wà taka ni ó sì ta àkàmùtán ni. ẹ dákun kí lẹ lòmíì sọ ẹ lòmíì torí kan jẹ́ Sarah Emmanuel sọ wípé have been thinking this Christopher Musa na better person before o kódà Ọlọ́run dákun ṣàánú wa ni o èmi bẹ́ẹ̀ torúkọ rẹ̀ ń jẹ́ Coris sọ wípé damn
these men have gotten to him. Pé mínísítà eléyìí tá ẹ sọ ẹ̀ àròpẹ́ yìí lẹ sọ ẹ̀ mo má jẹ́ kó bẹ́ẹ̀ àárẹ̀ àwọn kan tètè ń dúnkokò mọ́ ayé ni o náà ló jẹ́ káyìn náà mọ̀ pé sọ̀pọ́ọ̀tì mọ́sọ̀nù pé bàbá àìkò dájú pé bóyá yìí lẹ sọ yìí jáde lẹ́nu ó wá sì wá jẹ́ pé yìí náà nìtọ́ ó mọ̀ pé oko ọlọ́run ọ̀wọ́ náà ni àwọn èèyàn sọ lójú òpó wọn mọ́ kí n tó máa lọ ẹ jẹ́ ń fi ìròyìn kan lẹ́yìn tí mo ka mọ ojú òpó Crossblog TV ibẹ̀ ni mo ká ìròyìn ọ̀hún mọ́ kí lóun tí mo tún ká mọ́bẹ̀ ó ṣe ní láàánú látàrí bí ìyá wa àti gbogbo tó jẹ́ gbajúmọ̀ ìlú mọ̀ọ́ká Saint Janet ńkọ́ látàrí bí ìròyìn ti pé ó jáde láyé lẹ́yìn tí ó ṣe àìsàn ráńpẹ́ ṣẹ̀kú mọ̀ pé arábìnrin Saint Janet ọ̀hún náà ni ó jẹ́ ọ̀kan lára àwọn gbajúmọ̀ olórin dùdú tó sì jẹ́ pé ó jẹ́ ìlú mọ̀ọ́ká látàrí irú orin rẹ̀ tí mo ń kọ àmọ́ ṣe ni láàánú wípé ní kòpẹ́kòpẹ́ yìí náà ni ìròyìn ṣúyọ wípé arábìnrin kan ti jẹ Ọlọ́run nípè àgbàládùúrà wípé k'Ọlọ́run dákun dábọ̀ bá wa tẹ̀ sí afẹ́fẹ́ rẹ̀ kó sì dárí gbogbo àwọn àṣìṣe rẹ̀ kó fi dárí rẹ̀ jì í. Ẹ̀yin olólùfẹ́ iléeṣẹ́ Kásùn Kájí tẹlifíṣàn Mọ́lọ́lá Ìyá Babalọ́lá Báyé náà ni orúkọ ti tèmi jẹ́ ní gbogbo ìgbà ẹ ṣeun o tẹ́ ń bá wa gbọ́ ní gbogbo ìgbà oníyan ṣe ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wa fìfẹ́ gbọ́ tẹ́ ẹ bá wa fìfẹ́ wò ó gbogbo ẹ̀yin pátápátá Báyé náà ni àkí títí dìgbà mìíràn tẹ́ẹ̀tù mọ́ ọ̀rẹ́ mi lójú ìwòran yẹn náà ni mo dágbére fún yín pé ó dìgbà.